wọ́n bẹ́yìn yọ àwọn ọmọọba yọ àwọn afọbajẹ lóyè ní Ipetumodu. Ta ni yóò yan ọba tuntun? àmì ìbéèrè ló gbé pọ̀n. Yorùbá bọ̀ wọ́n ní bí olóde kò kú ìta rẹ̀ kò lè wú koríko. ní í ṣe ni ọ̀rọ̀ oyè Ipetumodu ti ìlú Ipetumodu ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mọ̀ tó gba ọ̀nà míì yọ pẹ̀lú ìpàdé táwọn afọbajẹ àtàwọn ọmọ oyè ìlú náà ṣe ní ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní ìpàdé náà ó mọ̀ ló mọ̀ wáyé o láàrin àwọn afọbajẹ ìlú Ipetumodu àtàwọn ọmọọba ìlú náà lórí ohun tí yóò wáyé lórí ọ̀rọ̀ oyè ọba ìlú náà. ẹ ó rántí pé láìpẹ́ yìí ó mọ̀ ní ilé ẹjọ́ kan ní orílẹ̀ Amẹ́ríkà ó mọ̀ ló mọ̀ ju ọba Joseph Olóyèdè tó jẹ́ Ipetumodu ti ìlú Ipetumodu sí ẹ̀wọ̀n ọdún 4 fẹ̀sùn pé ó mà ṣe èrú owó lásìkò tí àìsàn COVID-19 tó ń bá gbogbo ayé fínra látìgbà náà. ìní awuyewuye mà ti ń wáyé lórí kíni yóò ṣẹlẹ̀ lórí ìtẹ́ Ipetumodu. báwọn kan ṣe ń béèrè pé ṣé ìtẹ́ náà yóò wà lófo tí ọba Olóyèdè yóò fi parí sáà rẹ̀ lẹ́wọ̀n ni àwọn mìíràn ni wọ́n gbọ́dọ̀ yan ọba míì láti má jẹ́ kí ìtẹ́ ọba náà kó wà lófo. èyí ló mọ̀ bí ìpàdé tó mọ̀ wáyé o ní ọjọ́ ìṣẹ́gun Tuesday láàrin àwọn afọbajẹ àtàwọn ọmọọba ìlú Ipetumodu láti mọ ohun tó mọ̀ kàn fún wọn. Olóyè Sunday Adédèjì tó jẹ́ asálù ìlú Ipetumodu tó tún jẹ́ ọ̀kan lára àwọn afọbajẹ ìlú náà ó máa ṣàlàyé fún àwọn oníròyìn pé oṣooṣù ń làwọn máa ń ṣe ìpàdé náà lórí ọ̀rọ̀ ọba náà. àwọn afọbajẹ méjì ó mà ló mà kú láyé nínú àwa 4 àwọn méjì ti kú ó kù àwa méjì. ohun tí wọ́n sọ ni pé àwa méjèèjì tí a mọ̀ kù yìí àwọn yọ wá gẹ́gẹ́ bí afọbajẹ. Olóyè Adédèjì ó wá ṣàlàyé pé àwọn ọmọọba wọ́n sọ fún àwọn níbi ìpàdé náà pé àwọn kò fi àwọn mọ́ gẹ́gẹ́ bí afọbajẹ pé àwọn máa yan àwọn ẹlòmíràn láti rọ́pò wọn. ó níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí ó ní wípé àwọn ọmọọba ó ní yóò yan ọba míì fúnra wọn. ọ̀kan lára àwọn ọmọọba ìlú Ipetumodu Ọlábóyè Ayọ̀ọ́lá ó mà báwo oníròyìn sọ̀rọ̀ ó mà ṣàlàyé pé àwọn ìdílé méjèèjì ìyá ìdílé Fágbémokun àti Aríbilé tó ń jẹ oyè Ipetumodu ó mà ló mà pé ìpàdé tó mà wáyé náà. Ayọ̀ọ́lá ní gbogbo àwọn ọmọọba òun wọn mà bínú tí wọ́n sì di ẹ̀bi bí wọn kò ṣe tí ì mọ odó tí wọ́n máa da ọ̀run lásì lórí ọ̀rọ̀ oyè Ipetumodu. wọ́n dàrú àwọn afọbajẹ. ó ní èyí mà rí bẹ́ẹ̀ nítorí àwọn ọmọọba ti sọ fún àwọn afọbajẹ pàápàá jùlọ Olóyè Sunday Adédèjì láti kọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti kéde ipò Ipetumodu gẹ́gẹ́ bí èyí tó ṣòfò nígbà tí ìròyìn ti gbòde pé Amẹ́ríkà ti sọ ọba wọn sẹ́wọ̀n. ó wá sọ wípé Olóyè Adédèjì ó mẹ́kọ̀ láti ṣe èyí pẹ̀lú àlàyé pé àyàfi tí òun bá rí ìwé láti ilẹ̀ Amẹ́ríkà láti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ òun ni ọba náà òun ló ti wà lẹ́wọ̀n. ó ní èyí ó mà ló mọ̀ mú kí àwọn ọmọọba kí wọ́n fi dìbò pé àwọn kò ní ìgbàgbọ́ nínú Olóyè Adédèjì mọ́ gẹ́gẹ́ bí afọbajẹ ìlú Ipetumodu tí òun náà sì gbà bẹ́ẹ̀ pé oyè asálù ó ní òun yóò máa jẹ òun kò gbà láti jẹ́ afọbajẹ ìlú náà mọ́. ó wá fi kọ́rọ̀ ẹ̀ pé níbi ìpàdé náà ó ní wọ́n ti fẹnu kò pé àwọn kò ní ṣe ayẹyẹ ọdún Ipetumodu tó máa ń wáyé ní ọdọọdún àyàfi tí wọ́n bá yan Ipetumodu míì. nígbàtí àwọn oníròyìn tí wọ́n tún kàn sí kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun Dósù Babátúndé ó mà sọ wípé ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti béèrè fún ìwé ìdájọ́ lórí ọba Joseph Olóyèdè. Babátúndé ní láì bá ṣe pé àwọn mà rí ìwé ìdájọ́ láti ilẹ̀ Amẹ́ríkà àwọn kò ní lè gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa máa ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.